látòrí ayélujára. Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ló ti ń fi ọ̀rọ̀ ìkẹ́dùn ránṣẹ́ sí gómìnà Ṣèyí Mákindé, àwọn ìgbìmọ̀ olú Ìbàdàn àti sí gbogbo ọmọ àti ará ìlú Ìbàdàn fún ti ọba kẹtàlélógójì ìyẹn ọba Owólabí Ọlákùlẹ̀yìn èyí tó jáde láyé lánàá òde òní. Ó sọ nípa ìwà rere bàbá náà àti bí ikú rẹ̀ ṣe dùn púpọ̀. Ó wá gbàládùúrà fún wọn wípé Ọlọ́run á tẹ́ bàbá náà sí afẹ́fẹ́ rere, á sì tutu àwọn ẹbí rẹ̀ lọ́kàn, àti pé Ọlọ́run á yan ọba mìíràn tí ìgbà rẹ̀ máa tútù àwọn ìlú náà lára sípò láìpẹ́ láì jìnnà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, olùgbaninímọ̀ràn pàtàkì fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Daniel Buhala ló ti ń bẹnu àtẹ́lu adíjedupò ààrẹ Peter Obi wípé òun ni kò láàánú àwọn ènìyàn lójú ní ó ṣe lọ sí ìpínlẹ̀ Benue ní àkókò tí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà ṣẹlẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé Peter Obi ló kọ́kọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ náà wípé ààrẹ ò yọjú sí ìpínlẹ̀ Benue láti lọ bá àwọn ènìyàn kẹ́dùn nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ní báyìí, olùgbaninímọ̀ràn pàtàkì fún ààrẹ ti fèsì sí ọ̀rọ̀ rẹ̀ wípé Peter Obi pàápàá ò lọ sí ìpínlẹ̀ náà àti wípé kò dìgbà tí Peter Obi bá tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí ó tó fi ìfẹ́ hàn sí àwọn ènìyàn tàbí bá wọn kẹ́dùn. Daniel Buhala fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìlú mọ̀ọ́ká ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn Verydarkman fi ìwà rere hàn nípasẹ̀ wípé ó lọ sí ìpínlẹ̀ náà láti bá àwọn ènìyàn kẹ́dùn láì ṣe olóṣèlú tàbí di ipò kankan mú nínú ìjọba. Daniel Buhala sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí ó ń bá agbóhùnsáfẹ́fẹ́ kan sọ̀rọ̀ lánàá tí ń ṣe ọjọ́ keje oṣù keje ọdún 2025. You see, some of this rhetoric of Peter Obi and by extension the opposition is neither here nor there. It is because they lack basic things to talk about as far as governance is concerned. They go to talk, okay, because if he was not in Benue, they will say he didn't go to Benue. Now you went to Benue, why didn't you go to Yewata? The shifting of goalposts is one of these elements you find in these internally displaced politicians. How many of them are gasping for power now? About 6, 7 of them. Who among them has gone there? Go to England, go to America and see the opposition what they would have done. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlú mọ̀ọ́ká orí ayélujára Délé Mọ̀mọ́dù ló ti ṣe ìrántí olóògbé Moshood Káṣímáwo Ọláwálé Abíọ́lá, ẹni tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra níbi ọdún 27 sẹ́yìn, ìyẹn ọdún 1998. Ó ní ọjọ́ keje oṣù keje ọdún 1998 ni bàbá náà jáde láyé látìmọ́lé àwọn agbófinró tó wà, léyìí tó sì tún jẹ́ wípé ọjọ́ kan náà ni ọmọ òun ẹni kóre wá fún mi Mọ̀mọ́dù pé ọdún 2 ní orílẹ̀-èdè London. Ó ṣe ládùúrà fún ọmọ rẹ̀ wípé a ṣe púpọ̀ rẹ̀ láyé, léyìí tó sì tún ṣe ládùúrà fún MKO Abíọ́lá wípé Ọlọ́run á túbọ̀ máa tẹ́ bàbá náà sí afẹ́fẹ́ rere. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn Verydarkman ló ti sọ ìdí tó fi bẹ̀rẹ̀ sí ní wádìí nípa ohun tó ṣokùnfà ikú olóògbé MOHBAD àti àwọn ohun tó rọ̀ mọ́. Ó ní ìsinyìí òun ti mọ àwọn ènìyàn pàtàkì, òun sì ti lówó lọ́wọ́, bẹ́ẹ̀ lòun sì ní àwọn ènìyàn jàǹkànjàǹkàn lẹ́gbẹ̀ẹ́ léyìí tí wọ́n wà ní ìpele 4 nínú ìjọba tí a wà yìí. Bẹ́ẹ̀ ló sì sọ nípa bí ó ṣe fún àwọn ènìyàn lówó tí ó ràn wọ́n lọ́wọ́ nípa fífún wọn lówó. Ó sọ bí ó ṣe fi ọ̀rọ̀ wá dírẹ́bà tí ó gbé MOHBAD, Primeboy, ìyàwó MOHBAD àti àwọn kọ̀ọ̀kan sínú ọkọ̀ rẹ̀, tí dírẹ́bà náà sì sọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà fún Verydarkman. Verydarkman tún fọ̀rọ̀ wá Primeboy lẹ́nu wò, léyìí tí Primeboy jẹ́ kí ó di mímọ̀ fún Verydarkman wípé òun ò tó ẹni tó gbé orin jáde mọ́ nítorí ọ̀rọ̀ yìí, nítorí àwọn ènìyàn ò ṣetán láti gbọ́ orin òun àti láti bọ́ òun tò. Verydarkman fún Primeboy àti dírẹ́bà náà lówó láti bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn padà. Ó wá fi ń dá àwọn ènìyàn lójú wípé òun máa túṣu désàlẹ̀ kòkó ọ̀rọ̀ náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ìlúmọ̀ọ́ká òṣèré Adédìméjì Lateef ló ti ń gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn wípé kí wọ́n ní ìgboyà nínú ara wọn, kí wọ́n sì rí dájú wípé ìpinnu àwọn ènìyàn, ìkọ̀sílẹ̀ tàbí ìwà àwọn ènìyàn kò mú ìrẹ̀wẹ̀sì tàbí sọ ìgbàgbọ́ wọn nù nínú ara wọn. Ó ní kí wọ́n ní ìgbàgbọ́ nínú ara wọn,
kí wọ́n sì ní ìbẹ̀rù Ọlọ́run kí wọ́n sì máa sìn lótìtọ́ àti lódodo. Adédìméjì Lateef ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, orin ọpẹ́ àti ìyìn ló ti ń tẹnu gbajúgbajà òṣèré Yétúndé Bákàrè jáde bí ó ṣe fi àwọn àwòrán rẹ̀ èyí tó jẹjú ń gbèsè sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí ayẹyẹ ọjọ́ ìbí tọdún ìbá láyé láàyè àti láàyè ara léyìí tí àwọn òṣèré bíi Fẹ́mi Adébáyọ̀, Kẹ́mi Kórèdé, Ọláìdé Àwáwò Olúwayẹmísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sì ń fi àdúrà àti ìkíni ránṣẹ́ sí wípé a ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú owó, àlàáfíà àti ọlá tó pọ̀ rẹpẹtẹ. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbajúgbajà ìránṣẹ́ Ọlọ́run àti adẹ́rìnpòṣónú Báyégún Olúwatóyìn, ẹni táwọn ènìyàn mọ̀ sí wòlíì àròlé, ló ti darapọ̀ mọ́ àwọn tí wọ́n kí ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí nì Tolúwa ní sìngìkú ayẹyẹ oríkádún. Ó ní Tolú jẹ́ ènìyàn tó ṣe iyebíye sí òun. Ó ní ó jẹ́ onírẹ̀lẹ̀, olóòótọ́, ẹni àmì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wá gbàládùúrà fún wípé kí Ọlọ́run ó jẹ́ kó ṣe púpọ̀ rẹ̀ láyé, láàyè àti láàyè ara. Ó sọ èyí bí ó ti fi àwòrán Tolúwa ní sìn sórí ìtàkùn ayélujára rẹ̀ láti kíkú ayẹyẹ oríkádún. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, títí di àsìkò yìí ni àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká olórin, òṣèré àti adẹ́rìnpòṣónú Ayọ̀ Àjẹwọlé, ẹni táwọn ènìyàn mọ̀ sí wòlíì àgbà, sì fi ń kí ìyàwó wòlíì àgbà kú ayẹyẹ oríkádún bó tilẹ̀ jẹ́ wípé àná ló lé lọ́dún kan tó sì jẹ́ wípé wòlíì àgbà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti mọ rírì ìyàwó rẹ̀ tí ó sì kọ àwọn ọ̀rọ̀ ìwúrí, ìtùnú àti ọ̀rọ̀ ìfẹ́ sábẹ́ àwòrán ìyàwó rẹ̀ láti kíkú ayẹyẹ oríkádún. Èyí ló mú kí àwọn olólùfẹ́ rẹ̀ náà máa ṣe ládùúrà fún ìyàwó rẹ̀ wípé èyí ò ní jẹ́ àṣemọ rẹ̀ láyé. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, Yorùbá bọ̀ wọ́n ní ẹni tá a bá ṣe lóore tí kò bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ni. Èyí ló mú kí gbajúgbajà òṣèré àti adẹ́rìnpòṣónú Akínyọlá Ayọ̀ọ́lá, ẹni táwọn ènìyàn mọ̀ sí Kamo State, máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá fún ìfẹ́ tí wọ́n fi hàn sí bí àwọn ènìyàn ṣe ń tẹ̀lé lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ ṣe lé ní 500,000 ènìyàn, ìyẹn 900,000 people, léyìí tí àwọn tí wọ́n sì ń tẹ̀lé lórí Facebook jẹ́ 1,600,000 ènìyàn, ìyẹn 1.6 million people tí wọ́n sì ń tẹ̀lé lórí ẹ̀rọ ayélujára rẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó ń lo àwọn ènìyàn yìí láti jẹ́ orísun ìdùnnú fún un. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, ìlúmọ̀ọ́ká orí ayélujára Isaac Fayose ló ti sọ̀rọ̀ lórí ìpinnu àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà bí wọ́n ṣe ń pinnu láti tún fi kún ìlú 36 ìyẹn 36 states èyí tí a ní tẹ́lẹ̀. Ó ṣàfihàn bí àwọn ọmọ ìlú rẹ̀ ìyẹn àwọn ọmọ ìpínlẹ̀ Èkìtì bí wọ́n ṣe ń fi ìbànújẹ́ wọn hàn lórí ọ̀nà, oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wá rọ àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti wo àwọn ìlú àti ìpínlẹ̀ tó fẹ́ àtúnṣe kí wọ́n sì wá àkànṣe sí i nítorí dídá ìlú àti ìpínlẹ̀ òmíràn dàbí kí wọ́n tún máa fi ìyà kún ìyà àwọn ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Isaac Fayose ló sọ ilé ìdí mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀. This is Ekiti Road today. People are crying, praying. I don't know for how long we're going to pray. We have pray. All our tongues don't pain us. Look at the road in Ekiti. And I can see National Assembly. They are trying to create more states. They're saying they want to review the constitution to create more states. I want you, before you decide to create more states in Nigeria, I want you to ask yourself a question. How many states are functioning well? How many states in Nigeria today can pay minimum wage? How many can pay minimum wage as we speak? Creating more states, we mean we have more senators. We mean we have more House of Assembly. We mean we have more governor, deputy, commissioners. We mean we have more local government, chairmen, councillors. So that means creating more states is like creating food for more people to chop. Creating more states in Nigeria is a sin.
kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣùgbọ́n kí n tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé ọgbọ́n tí a fi kọ́ ilé kò tó èyí tí a máa fi gbé inú rẹ̀ ọgbọ́n tí a fi gbé ìyàwó kò tó èyí tí a máa jọ fi lò pọ̀ nínú ilé. Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.